Ẹ kú dédé wòye, ẹ kú bójú ọjọ́ ṣe rí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ ẹ̀yin ọkùnrin láàárọ̀ yìí. Gbogbo ọkùnrin tí ò bá tí tẹ́sẹ̀ ò bá tí dúró dáadáa, tó ṣègbéyàwó tẹ́sẹ̀ ò tí dúró dáadáa, ìwọ̀nba lèèyàn flaunt obìnrin mọ́. Marriage dá o, mi dẹ̀ ní kò fìyàwó ẹ lẹ̀ o. Ṣùgbọ́n tó bá ti mọ̀ pé ẹsẹ̀ ò tí dúró dáadáa, ṣorí lovey dove tẹ́ fẹ́ máa ṣe, ẹ ṣe tẹ́ bá jọ wà pọ̀ nílé, ẹ gbéra yín sórí nínú ilé. Bẹ́ẹ̀ nítorí tó bá wo society, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, obìnrin ló máa ń ṣàánú ọkùnrin. Àwọn obìnrin tó dẹ̀ ń ṣàánú yìí, ìsídà kan má ní happy home, ìsídà kan má sí nílé ọkọ. O ò lè fẹ́ máa wá àánú lọ́wọ́ obìnrin míì tó dẹ̀ mọ̀ wípé olóbìnrin kan tó wá fi ń yàn òun lójú, tó dẹ̀ mọ̀ pé àánú tóun fẹ́ ṣe fún ẹ, ìwà àtobìnrin kan lẹ́jọ́ wọn máa jẹ́ obìnrin bí ẹgbẹ́ òun. O ò lè rí àánú yẹn gbà. Ìwọ̀nba ni kí ọkùnrin kó flaunt ìyàwó mọ́ tẹ́sẹ̀ ò bá tí dúró. Mi ní kó fi ìyàwó ẹ lẹ̀ o, mi ní kó dalé ara ẹ rú o. Bẹ̀ sórí gbogbo nǹkan tó bá máa ṣe pẹ̀lú àárín ìwà àtìyàwó ẹ nínú ilé. O ò lè máa fi obìnrin míì flaunt obìnrin míì níwájú obìnrin míì tó dẹ̀ fẹ́ rí àánú gbà. Ọkùnrin tí ò bá tí ní ẹsẹ̀ ò bá tí dúró tó marry, keep marriage ẹ sínú ilé, má flaunt obìnrin ẹ lójú àwọn obìnrin míì. Má flaunt obìnrin ẹ lójú obìnrin míì, kò lè go down well pẹ̀lú àwọn obìnrin bẹ́ẹ̀. Keep marriage ẹ. Tó dífá fún ọkùnrin tó ń bọ̀ ní abroad. Tó bá ti ń bọ̀ labroad, tó jẹ́ wípé bóyá àwọn ilé iṣẹ́ ló invite ẹ, wọ́n ti fún ẹ níwèé, wọ́n ti fún gbogbo family ẹ níwèé, bó dẹ̀ ṣe ń dé báyìí wọ́n fi ẹ́ sẹ́nu iṣẹ́ ni, ó dáa. Ṣùgbọ́n ṣó orí tó bá ń bọ̀ labroad tó ṣẹ̀ fẹ́ wá struggle ayé ẹ, kódà kó mú ìwé ìgbélú láti ilé tó fẹ́ wá struggle ayé ẹ, tó bá ti wá pẹ̀lú obìnrin, tó bá mọ̀ pé ó fẹ́ pẹ́, pé ìrìn àjò yẹn máa pẹ́, tó jẹ́ pé o ò dẹ̀ ní ìwé ìgbélú, ilẹ̀ àìmọ̀ ni, bóyá obìnrin ló lè ṣàánú ẹ, fi ohun dá méjì fún obìnrin ẹ nílé. Ohun méjì ni wípé, one, mo máa fẹ́, ó ṣeé ṣe kí n fẹ́ ìyàwó mi o. Two, tó bá mọ̀ pé ó lè dúró, máa bá tiẹ̀ lọ o. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí n fẹ́ ìyàwó mi. Ṣó wá rí, má sọ wípé òun bọ̀ labroad níbi tó tí mọ ilẹ̀ tó fẹ́ lọ tẹ̀, ò tí mẹ́ni tó máa support ẹ wá nítorí pé gbẹ́ independent kìíní kan, ó wá gbéyàwó wa, ayé ẹ̀ ò lè tètè nítumọ̀. Ayé ẹ̀ ò ní tètè nítumọ̀. Nítorí pé ìwà tí obìnrin wù pẹ̀lú ẹ nílé, kó máa ṣọ́ ẹ lọ́tùn ṣọ́ ẹ lósì, òun náà ló máa wá wù tó bá dé abroad. And tó bá jẹ́ wípé o ti níṣẹ́, tẹ́ pé company ló gbé ẹ wá, tó fún ẹ níṣẹ́, tó fún ìyàwó ẹ níṣẹ́, tẹ́ pé tó bá ti ń dé báyìí o resume síṣẹ́, ìwé dẹ̀ wá everything, that's fine. O lè wá pẹ̀lú àwọn family àti ìyàwó ẹ. Bẹ̀ tó bá jẹ́ pé òun bọ̀, o ò tí ì ríṣẹ́ wọgbọ́n ẹsẹ̀, ò tí ì dúró, ó wá nítorí pé o ṣe student, ó wá fẹ́ mú ìyàwó as the ó máa padà jẹ̀bi ni. Ó máa padà jẹ̀bi ni. I'm telling you, ó máa padà jẹ̀bi ni. Nítorí obìnrin á máa ṣe, kò ní jẹ́ kó rìnrìn ẹsẹ̀, kò ní jẹ́ kó mix, kò ní jẹ́ kó interact, kò ní jẹ́ kó ní relationship pẹ̀lú àwọn tó máa ṣe é láàánú. Ẹ̀dẹ́kẹ̀dẹ̀ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Ọkùnrin tó bá ní okó lábẹ́ tó fẹ́ gòkè nígbà míì, o ò lè ṣàwọn okó kó ló fẹ́ gòkè ní ìlú obìnrin. Ọkùnrin tó bá ti láwọn okó, tó ti reserve okó ẹ̀ fún ìyàwó ẹ̀ nìkan, kó ya reserve ìṣerere ẹ̀ sí pẹ̀lú ìyàwó ẹ̀ nìkan ni. Tó bá ti ní okó mi yìí o, ìyàwó mi nìkan ló wà fún, reserve ìṣerere ẹ̀ nìkan fún ìyàwó ẹ̀ nìkan. Ẹ rí pé kò kí máa ń wọ́pọ̀ kí obìnrin kò kí máa ń wọ́pọ̀ àfobìnrin tó bá ti fi ọkọ lẹ̀ tán sí ní ọkọ, kò máa ń wọ́pọ̀ kóbìnrin nìkan sọ pé òun fẹ́ wá dárí relocate. Kò máa ń sábà wọ́pọ̀, àbí kó lóun fẹ́ wá dárí relocate pẹ̀lú àwọn ọmọ, àfi obìnrin jẹ́ pé bóyá ọkọ ẹ̀ ló lówó ló send ẹ̀ lọ, ọkọ ẹ̀ dẹ̀ máa wọlé, á máa jáde, àbí marriage yẹn ti ní problem. Bẹ̀ fún ọkùnrin tó bá fẹ́ wá relocate abroad, má lo fẹ́ mú ìyàwó dání tó bá tí mọ ibi tó ń lọ. Tó bá dẹ̀ ti fẹ́ fi ohun dá méjì fún ìyàwó pé wá, ìsídà máa fẹ́ ìyàwó mi o, ọ̀ tó bá lè dúró kó máa bá tiẹ̀ lọ. Má dẹ̀ fọkàn sí pé wọ́n ń dó ìyàwó mi tí mo fi lẹ̀ lé, àbí wọn ò dó.
mọ́kọ̀ kúrò ńbẹ̀. Má fọkàn sí pé o fẹ́ fi okó ṣahun. Tó o bá ti fokó ṣahun, o forí rí ẹ ṣahun nìyẹn. Nílùú tó bá jẹ́ ìlú obìnrin, o ò lè fokó ṣahun. O ò lè sọ pé okó ìyàwó ẹ̀ nìkan ló wà fún. Nílùú obìnrin kò possible. Tó bá dẹ̀ mọ́bìnrin dání, tẹ́sẹ̀ ò tí ì dúró, ó ṣeé ṣe kí ìwọ gan má tètè lálùyọ. Torí àwọn tó máa ràn ẹ́ lọ́wọ́, obìnrin ẹ ò ní jẹ́ kó rìn sí sàkání wọn. Obìnrin ẹ máa dá wàhálà lẹ̀ láàrin ẹ̀wọ̀ àtàwọn tó máa ràn ẹ́ lọ́wọ́. Obìnrin ẹ ò ní jẹ́ káwọn tó máa ràn ẹ́ lọ́wọ́ gan kó súnmọ́ ẹ. Kì í ṣe gbogbo ibi tí èèyàn bá ti fẹ́ lọ jagun fún ìgbésí ayé ẹ̀ lèèyàn máa ń kọ́kọ́ mú obìnrin dání. Gbogbo ibi tí èèyàn bá fẹ́ lọ jagun, even gan gbogbo ibi tó bá jẹ́ wípé o mọ̀ wípé aláàánú lè dìde fún ẹ, irú obìnrin tó dẹ̀ ní, obìnrin tó lè ba nǹkan jẹ́ ni, obìnrin tó lè ba nǹkan jẹ́, o ò ní jẹ́ o ò ní mú lọ síbẹ̀. O ò ní mú lọ síbẹ̀. Bẹ́ẹ̀ náà lọkùnrin. Torí nígbà míì àti ṣe rere ọkùnrin, ó lè yan pé kó lábò míì lọ, ó lè yan pé kó dóbò míì lọ, ó lè yan pé kó fọ́ ìfùrọ̀ míì lọ ní àti ṣe rere ẹ̀. Àwọn tó ní ẹnu kìnìún ni àánú wà. Àwọn wèrè míì lè ní nǹkan tó ń sọ yìí, ẹ jẹ́ ká fojú inú wò ó, ká ṣe kíní kan. Èmi máa sọ fún yín bó ṣe rí ni. Àti ṣe rere ọkùnrin nígbà míì ó lè la wípé kó fi okó ẹ̀ ṣe àlùbáríkà fún obìnrin míì. Torí tẹ́ bá wò, obìnrin ló máa ń sábà ṣàánú ọkùnrin. Ọwọ́ ọkùnrin ni obìnrin ti máa ń sábà rí obìnrin ni ọkùnrin ti máa ń sábà rí àánú gbà. Kò ń ṣe bẹ́ẹ̀ fóbìnrin because ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọkùnrin ló yẹ kó struggle láti look after ilé ẹ̀, ló máa ń struggle láti look after ilé ẹ̀, kì í ṣe obìnrin. So obìnrin ò ní excuse wípé ọwọ́ ọkùnrin òun láti fi òbò òun ṣàánú, pàápàá tó bá wà ní ọkọ. Lóun láti fòbò òun ṣàánú àfi tó bá wù. Bẹ́ẹ̀ ọkùnrin ò lè gbókó sábẹ́ kó ní okó ẹ̀ belongs to one special woman tí ayé ẹ̀ ò dẹ̀ tí ì dáa. So one of the reasons mo ní tẹ́ bá ti ń bọ̀ nílùú òyìnbó, tí kì í ṣe pé ẹ ní ìwé tẹ́ ẹ fẹ́ fi jókòó sí ìlú òyìnbó, àbí ẹ ti ní iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe, tẹ́ bá sọ wípé ẹ mú ìyàwó yín dání, -1 ní ìgbésí ayé yín nìyẹn. -1 ní oore ayé ẹ. Torí wípé àwọn àánú kan wà tó máa fi okó ṣe tí ó lè jẹ́ kó rọ́nà lọ. Àwọn eré kan wà tó ń láti ṣe tó lè jẹ́ kó rọ́nà lọ. Ṣé nínú bí òtútù ṣe ń bọ̀ nsìn, wàá sọ pé o ní special woman kan nílé, ẹnìkan tí ò rí okó tó dẹ̀ lóúnjẹ tó máa fún ẹ, tó máa ní ilé tó máa sùn sí, tó ní oúnjẹ tó máa fún ẹ, tó láṣọ tó máa wọ̀ sí ẹ lọ́rùn, tó ní nǹkan tó máa fún ẹ. Nínú òtútù wà ní pé o ní special okó kan fún special obìnrin kan nínú ilé, wà ló ní fi okó yẹn ò ní fi ṣàánú ẹ̀. Ó máa lọ sùn sí train station ni. Wà á lọ sùn sí train station. Kẹ má tọ̀ra yín. Àwọn nǹkan wà tó jẹ́ wípé ẹ rí nǹkan ṣe sí tó bá ti ń bọ̀ labroad. Tó o bá ti rí pé o gba ìwé ẹ láti lé, tẹ́ pé o máa jókòó, wọ́n ti fún ẹ níṣẹ́, wọ́n ti fún ìyàwó ẹ níṣẹ́, má mú ìyàwó dání lẹ́sẹ̀kẹsẹ̀. Fohùn dá méjì, ìsídà kí n fẹ́ ìyàwó mi, kò máa bá tiẹ̀ lọ. Torí tó bá yá, tó bá ti jẹ́ dìtà tó máa ronú pé wọ́n dó ìyàwó mi, wọn ò dó ìyàwó mi, wọn ò fẹ́ kán dó ìyàwó mi, jẹ́ kí obìnrin máa bá tiẹ̀ lọ. Tó bá ti jẹ́ dìtà tó máa ṣán pé wọ́n dó ìyàwó mi, wọn ò dó ìyàwó mi, jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Tó bá ti jẹ́ dìtà tó jẹ́ pé o ò ní ṣọ́, o lè fílẹ̀ anytime tẹ́ bá ríra yín nìyẹn. Má dẹ̀ sọ̀rọ̀ kó máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló dó ẹ, ta ni ò dó ẹ. Tó ti yé yín. So gbogbo ọkùnrin tó ò tí ì gòkè, bóyá tó ṣe fẹ́yàwó àbí tó ti fẹ́yàwó, tó ò tí ì gòkè, tó ṣì ń struggle, tó dẹ̀ ń find ara ẹ̀ láàrin àwọn tí opportunities lè wà, ìwọ̀nba lèèyàn ń flaunt ìyàwó mọ́. Tó bá dẹ̀ ń lọ sí abroad àbó ń lọ sí ìlú àjèjì, tó ò tí ì rí ẹsẹ̀ dúró, tó bá ti wà lẹ́ni tí ò lè fokó ṣàánú, mú oríire ẹ, jẹ́ kí okó ẹ wà tight sí òbò ìyàwó ẹ kó tó kúrò lé, kí oríire ẹ dẹ̀ wà tight síbẹ̀. Má tanra ẹ. Tó bá ti ń lọ ìlú òkèrè, má mú ìyàwó dání lẹ́sẹ̀kẹsẹ̀. Kò dẹ̀ fohùn dá méjì, ìsídà kí n fẹ́ ìyàwó mi. Tí o bá dẹ̀ ti jẹ́ dìtà tí ara ẹ ò lè balẹ̀ pé wọ́n ń dó ìyàwó ẹ, jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Àti ṣoríire ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó máa ń wà lọ́wọ́ obìnrin.
ire o ẹ káàárọ̀ shabarikolo.com ẹ lọ rẹ́gísítà ń bẹ̀.